yóò ní fòyín ru láṣẹ Olódùmarè. Mo kí yín lórúkọ bàbá Pọfẹsọ Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ń làkàkà kí aburú ọmọ ṣẹlẹ̀ sí ìran Yorùbá lójoojúmọ́. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Yes, mo kí gbogbo orí adé, mo kí jígba ẹlẹ́kẹ̀. Àwa là ń pariwo pé ẹjẹ́ aránṣọ wa níbi tó ti yá, ẹjẹ́ àtètè ránṣọ wa níbi tó ti yá, ẹjẹ́ aránṣọ wa níbi tó ti yá. Ká fẹ̀tẹ̀ sílẹ̀, tá à ń fẹ̀tẹ̀ sílẹ̀, tá à ń pa làpálàpá. Ẹ gbọ́ mi bí ìyàtọ̀ wà láàrin ẹ̀tẹ̀ àti làpálàpá o. Làpálàpá orí ọmọdé ló máa ń sọ, á dàbí òṣùmàrè. Ó rọrùn láti pa làpálàpá lórí ọmọdé, ó máa má gbàlagbà náà o. Ẹ wá ewé ẹ̀rín pé tẹ́ ń pè ní ewé sandpaper, ẹ fi ha ojú ẹ̀ dáadáa. Kẹ wá fi kíní sí epo tẹ́ ẹ bá gbá kẹ fi sójú ẹ̀. Láàárín ọjọ́ mẹ́ta kíní yẹn máa ṣí kúrò ńbẹ̀. Ṣùgbọ́n ẹ̀tẹ̀ máa ń rè ka èèyàn ni. Ó máa ń sọ̀yàn olókùtù ọwọ́ ni. Làwọn bàbá wa fi ń sọ wípé adẹ́tẹ̀ ò lè fún wàrà, ṣùgbọ́n ó lè da wàrà nù. Torí pé kò rí nǹkan tó máa fi gbé. Wọ́n ní adẹ́tẹ̀ ó lọ sọ́jà, ó lọ ra ẹ̀pà. Ó tún béèrè èèní. Wọ́n ní ojúlówó ọjà tó rà gan ṣó ti rọ́wọ́ kó ni. Ẹjẹ́ aránṣọ wa níbi tó ti yá. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Èrè ni wá ṣe ń ò bá ti jà wá o. Èrè ń wá ṣe ń ò bá ti jà wá o. Ẹ bá kìlọ̀ fáríjẹ níjà kó máa ń lọ o. Ẹ bá kìlọ̀ fáríjẹ níjà kó máa ń lọ. Kànkàn èrè wá wá. Ọpẹ́ o. Ni mo dédé jí láàárọ̀ ni mo rí news yẹ gàdàgbà. Ọpẹ́ ọpẹ́ wọn lálàáfíà Ọ̀yọ́ ti ṣígun fún Gani. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ ti ṣígun fún pé insecurity tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire bí àwọn Fúlàní ṣe ń pa àwọn ọmọ Ọ̀yọ́. Ṣé mọ̀ pé wọ́n ti lọ sí Old Ọ̀yọ́ Empire, wọ́n ti lọ sí Ọ̀yọ́ Park tán lọ ń ṣọṣẹ́ ń bẹ̀. Inú ti wá bí Aláàfin Ọ̀yọ́ pé nígbà tó ní jagunjagun ọmọ Tápà, sọ́ọ̀rì kò yẹ kí n pa ọmọ Tápà nítorí níta ni kò ṣe náà nìyẹn, pé nígbà tó ní jagunjagun odidi Ààrẹ Ọ̀nà Kakanfò, Aláàfin ti wá ṣí ogun pé Gani Adams ó yá wẹ̀yìn rẹ̀ wò, Gani wẹ̀yìn rẹ̀ wò, bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò, Ganiyu Adams wẹ̀yìn rẹ̀ wò, bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò. Aláàfin Ọ̀yọ́ ti wá ṣí ogun náà. Fún Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land, pé ó yá mọ́ wòran ní Gani náà bá sọ pé kábíyèsí ó ń gbá lára mi bí gbígbà tẹ́nìyàn bá ń gbá epo, ẹ̀yin lẹ̀ tú mi lẹ̀. Ní Aláàfin Ọ̀wọ́ adé ọba Ẹlẹ́wù Ẹ̀tù ló wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó yá ojú ogun yá o, Ààrẹ Ọ̀nà Kakanfò ojú ogun yá o. Ẹ̀yin ọmọ 5 million warrior, 5 million soldiers, iṣẹ́ ti bẹ̀rẹ̀ o. Ẹ gbọ́dọ̀ tú yáyà jáde síta. Tí a bá tún gbọ́ pé Fúlàní pa ọmọ Yorùbá kan, olórí ibu nìyí. Ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ nílùú ọ̀gá yín Gani Adams. Wọ́n gbé èèyàn ní Àkókó ní Arigidi lọ́wọ́
ní Arigidi Àkókó ní Ondo State, Àkúrẹ́ tó jẹ́ state capital of Ondo State, every corner ní Ondo ní Àkúrẹ́ náà ti àwọn ará bíbá ti jiyàn gbé, wọ́n ń kanlẹ̀kùn tán wọlé ní ó yá ẹ̀yin ọmọ ogun 5 million. Ṣé ẹ mọ̀ pé Sunday Igboho ṣe ń kó òyìn jọ ni? Ṣé ẹ mọ̀ pé Májàsọ́lá ṣe ń kó àwọn èèyàn jọ ni? Òun ò lọ́mọ ogun. Wọ́n ṣe sọ pé kó lọ kó àwọn ọmọ ogun bíi 50,000 jọ ni, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ẹ̀yin already made 5 million ó yẹ ẹ tú síta kẹ́ fèsì àwọn ará bíbá yìí. Àwọn wọ́n retí yín ní Òkun o, wọ́n retí yín ní Ìgbómìnà, wọ́n retí yín ní Ọ̀ṣun, wọ́n retí yín ní Oǹdó, wọ́n dẹ̀ retí yín ní Ògùn, wọ́n retí yín ní Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ ogun 5 million. I know you will never disappoint Aláàfin Ọ̀yọ́. Ara wọn lòṣì wà, ara wọn à ń wíru wọn wíru, ara wọn lòṣì máa wà, ara wọn. For your special information, ṣé gbọ́ mi? Information tẹ́ ẹ̀ sanwó fún. Don't expect any 20 billion in the hand of the Yoruba race. We don't have it. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ́yìn ọmọ ogun 5 million yẹn ready. We don't have 5 billion, 20 billion. This is not the time to strategize. Bí ọ̀gá yín ṣe máa ń sọ. This is not the time to strategize. Pé tá bá rí bí 20 billion ká strategize gbogbo ilẹ̀ Yorùbá pọ̀. Kì í ṣe yín lẹ tètè máa sọ fún wa pé ilẹ̀ Yorùbá pọ̀. We know that ilẹ̀ Yorùbá is sparse. Ilẹ̀ Yorùbá pọ̀. Tẹ́lẹ̀ ń tẹ́ sọ fún wa ní wípé Aláàfin ni máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò kàn déédé lè kú gírì kó wọ ojú ogun lọ. Láì jẹ́ pé Aláàfin sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò, ààrẹ ń pè é òun dífá, táàrẹ ò bá fọre ifá rẹ ò lè fọre, ó yá dìde kojú Fúlàní ìhìyà. And second one, another information tí ọmọ Yorùbá ò fẹ́ gbọ́ ni wípé ẹ lọ bá àwọn gómìnà tó ń gba security vote. Kì í ṣe kẹ́ wọ́n máa sọ wá pé ṣé mo wà lára àwọn ṣé mi ni mò ń gba security vote lọ́dọ̀ federal government. N tẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ ni pé Aláàfin ló máa ń ṣígun fún Kakanfò. Aláàfin ti wá ṣígun sí pé ẹ má jẹ́ kó Ọ̀yọ́ ó bàjẹ́ lórí títí òun, kí Kakanfò yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Ọ̀yọ́ náà, kẹ́ clear àwọn tó wà lọ́yọ̀ọ́ dé Ṣakí dé Ìṣẹ́yìn. Ẹ má ìwà sí Èkìtì mi báyìí o, because we don't need your service in Èkìtì yẹ. Àwọn ará Oǹdó náà láwọ̀ ní di service yín. Ohun tó tẹ̀ pa mí lẹ́rìn ni odidi ọba kan ló pè mí lánàá pé ẹ gbọ́ wọ́n ní Aláàfin ní kinní kankan kó má wá sọ́dọ̀ àwọn o, àwọn ò ní ìdí ẹ̀, kó má wá sọ́dọ̀ àwọn kó àwọn ò ní ìdí ẹ̀ rárá. So ohun tó máa mú kí ọmọ Yorùbá fall in love to Gani now ní kókó ìhámọ́ra ogun wọ̀, kó má dúró de 20 billion o, kó má dúró de 30 billion. Kì í dẹ̀ ṣe pé kó wọ agbádá kó gbọ́ pàdá ní kó ní àwọn ọmọ mi wà. We want to see him in the front of the wall. Ṣé gbọ́ mi? We want to see the Kakanfò in the front of the wall. Torí Aláàfin ti ṣí ogun fún Gani now. Ganiyu. The Aláàfin has already ṣí ogun to the Gani with 5 million soldiers. Èmi dẹ̀ mọ̀ pé iṣẹ́ yẹn máa rọrùn fún wọn láti ṣe. Ẹni kì í ṣe àwò. Nigeria government, bí Nàìjíríà ṣe tóbi tó bọ́n ṣe ya wèrè tó ní Áfíríkà, wọn lọ́mọ ogun 5 million. Ṣé Amẹ́ríkà gan lọ́mọ ogun 5 million? Gani break record. Wàláì tàláì súnmọ́ bíi láì ìlàsílà wàm. Gani break record ọmọ ogun 5 million.
ṣé ló yẹ kọ́mọ Yorùbá máa jó ká máa yọ̀? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ sùn kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀fálálá. Àwọn ọmọ ogun 5 million máa bẹ̀rẹ̀ iṣẹ́. Aláàfin ti ṣí ogun fún wọn. Ẹ rí ìdánwò. Kí ló dúkù tí ó sọ? Ayé èlé mo ní kí ló dúkù tí ó sọ? Ẹni tá a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́. Kí ló dúkù tí ó sọ? Kò sí ọ̀nà àwáwí mọ́. Wọ́n á pè mí. Ó dẹ̀ máa ń sọ nǹkan kan. Ó ní táwọn ọba Yorùbá bá ṣe tán, wọ́n á pe òun. Aláàfin ti pè é. Aláàfin ti pè é. Màmá mi, mo kí gbogbo yín, mo dúpẹ́. Mo dúpẹ́ Ọlábẹ́lò, Ọpẹ́lẹ́mọdú, Ifádayọ̀, Ifágbéọ́, Aládé Sam. Ó ní tí ó bá yá àwọn ọba alẹ̀ Yorùbá wọn ó pè òun. Ó dẹ̀ ti yá Aláàfin Ọ̀yọ́. Aláàfin ti pè é. Aláàfin ti pè é. Kí ló lè mú kó ní iyì bí Sunday Igboho ṣe ní iyì ní ilẹ̀ Yorùbá? Torí ẹni ká má fi wéra wọn, àwa náà ò dẹ̀ fi wéra wọn. Kí ló lè mú ní iyì? Ni wípé kóun náà wá ṣiṣẹ́ that will make the Yorùbá fall in love. Torí láti ọjọ́ yìí, since 2019 tẹ́tí pé Ààrẹ Ọ̀nà Kakanfò kàdédé lè jáde síta bẹ́ẹ̀. Aláàfin ló máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Nígbà tí bàbá Lámídì kú tán, ó tún wá ń sọ fún wa wípé ká lọ bá àwọn gọ́vnà. Òun ti kọ lẹ́tà sí àwọn gọ́vnà. Ṣé báwọn gọ́vnà ló ń gba security vote? Ikú dẹ̀ ń pa ọmọ Yorùbá lọ. Àwọn afẹ́rí iṣẹ́ Ganiyu Adamu ní Ọ̀yọ́. And after that, everybody will fall in love to him. Ó jura wọn lọ o. Ó jura wọn lọ. Ẹ mọ̀ pòjòpòjò àwa. Ẹ mọ̀ pé dúdú ní funfun fún wa mọ́. Bá Aláàfin Ọ̀yọ́ bá pé Gani, ṣé Aláàfin Ọ̀yọ́ nìkan ló ní Yorùbá ni? Ẹ má jẹ́ káwọ́ Èkìtì ọ sọ̀rọ̀ o. Ṣé gbọ́ mi? Kí má wá sọ wọ àwọn Tẹ̀gbá. Kí má wá sọ àwọn Tọ̀ṣun, àwọn Tòǹdó. Ó jura wọn lọ. Ó jura wọn lọ. Mo ní kọ́ ọba, odidi ọba àlú mi ò ní dárúkọ ọba yẹ ló jí mi láàárọ̀ pé kí ló ń ṣe Aláàfin Ọ̀yọ́ yìí kẹ́? Ṣẹni tí orí ti Yorùbá rò ló ṣe wà ní pé wá jáde síta. Táwọn ọmọ Yorùbá gan mọ irú èèyàn tó jẹ́. Bóyá oríkì tí Sunday Igboho kì í jọ̀wọ́n àná sí ń bí Aláàfin Ọ̀yọ́ nú pé èmi ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà fún ìran àwọn Aláàfin ọmọ aládé ṣẹṣẹ fún. Iye ò ṣe ìjà oríkì ni Sunday Igboho kì í ṣe pé Sunday Igboho kiri ètí ẹ̀ bí wọ́n ṣe kí àwọn baba ńlá baba wọn nìyẹn. Ṣùgbọ́n inú mi dùn nígbà tí mo rí ìròyìn yẹn pé àwọn ọmọ ogun 5 million ṣe rí gbérí ọdẹ tí ọ̀gá yín ní gbérí wà ní rẹpẹtẹ. Yorùbá ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa jó, ẹ máa yọ̀. Àwọn ọmọ ogun 5 million wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ máa jó, ẹ máa yọ̀. Ẹ rí Gani nínú gbérí ọdẹ lógo ọ̀fẹ́ ẹ̀rọ, lógo ọ̀fẹ́ ẹ̀rọ. Ogun ni ogun gùn mí lógo ọ̀fẹ́. Atẹ́gùn lásán ni ọmọ ọ̀fẹ́ fáwọn Fúlàní. Ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀ yẹ̀yẹ́. Gbérí ọdẹ tẹ́ ló pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ yẹ wá kó ta náà. Àfi tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín bá jẹ́ ọmọ àlè nìkan lẹ́ẹ̀mọ́ máa wòran. Olórí bàbá ṣé bàbá wa Káyọ̀dé Fáṣọlá ní àyè ṣì wà láti tọ́mọlúàbí ẹ ṣe. Àyè ṣì wà láti tọ́mọlúàbí ẹ ṣe.
fẹ́ bí ẹ mọ́ra àbí kó 5 million ọmọ ogun síta kẹ wá dàgbòrò lọ kẹ pa Fúlàní òye. àyè sì wà láti tọmọlúàbí ṣe. nígbà tá a dé Okunland odidi ọba aládé first class ọba aládé tó jókòó behind kábíyèsí Moro of Kaba ó lóun wá wo ọmọ pẹlẹbẹ yìí tó sọ pé òun máa lọ kojú Fúlàní pé kí ló ní kí ló gbé mì kí ní bẹ láyà ẹ̀. onígbà tó máa dọ́jọ́ kẹta lòun rí pé odidi Fúlàní lóun sọ pé tóun bá ti rí Sunday Igboho àyà àwọn ajá ẹ̀rù àbàwọn òtútù á mú o pé tó ṣí nídìí tàlàáfíà dẹ́bẹ̀ tó àlàáfíà tó ti fò lọ ní gbogbo Ìbàràpá okun ó dẹ̀ sọ̀kalẹ̀ wọ̀ síbẹ̀ odidi kábíyèsí onígbà yẹn ni wọ́n ti fall in love to Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá pé nígbà tí kábíyèsí ọba Kàbá sọ wípé Sunday Ìgbòho ń bọ̀ ní okun ó dẹ̀ máa dé ọ̀dọ̀ òun ó dẹ̀ máa dé palace òun pé wà ní bàbá ibi tí mo lọ mo suspend màá dúró mo gbọ́dọ̀ rí Sunday Ìgbòho yẹn bàbá yẹn mo sọ lánàá bàbá yẹn ní pé kì í ṣe pé mo rí Sunday Ìgbòho nìkan ó bọ Sunday Ìgbòho lọ́wọ́ ó ní tóun bá dé lòun á sọ pé àwọn aráàlú pé mo rí Sunday Ìgbòho kì í ṣe pé mo rí nìkan mo tún bọ̀ lọ́wọ́ iṣẹ́ tó ṣe lẹ̀ ni o iṣẹ́ lọmọ ṣe débẹ̀. iṣẹ́ ló ṣe débẹ̀. Máàmi Monísọ́lá Abraham á dára fún yín ojú òní tì yín àgbàrá yìí fòkòtò eré ayé yìí ò ní fòyín rú. ó ní láti gbà yẹ ọba yẹn ní láti gbà yẹ lòun ti fall in love. Kogi yẹn náà ti pè mí pé rárá àwọn ò fẹ́ Gani lọ́dọ̀ wọn o àwọn ò fẹ́ Gani lọ́dọ̀ wọn o àwọn ò fẹ́ Gani pé rárá ogun tó ń jà wọ́n Gani pakun àwọn ò fẹ́ Gani. mo wá ní sàbí tìbò pé ó ti fẹnu wúgẹ̀tì ńgbà kan tó lọ tí wàhálà dé tí ò yọjú mọ́. mo ní kábíyèsí ẹ má bínú nígbà yẹn Aláàfin Ọ̀yọ́ ò tí ì ṣí ogun fún ni torí ní ìtàn Aláàfin Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Ọ̀yọ́ ló máa ń ṣí ogun fún Kakanfò. Aláàfin tòní ó dẹ̀ ti fi gbọ̀ngbára ó ti fi ṣí ogun fún Kakanfò. ẹ má jẹ́ a máa tanra wa jẹ wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. These Fulani people they want every angle every opportunity to scatter the Yoruba race. ṣé mọ̀ pé wọ́n gbé kan sí tata sí ndíbọ̀ kẹ lọ́wọ́ pé Tinubu ni ò jẹ́ kábíọ́lá ó dorí oyè Tinubu wà lára àwọn tó pa Abíọ́lá Tinubu dẹ̀ sá lọ nígbà tábàṣà fẹ́ pa òun Abíọ́lá ò dẹ̀ tí kú ńgbà yẹn nínú ọ̀rọ̀ nàdẹ́kò iṣẹ́ tí bàbá wa Tinubu dẹ̀ ṣe ló mú kí àwọn bàbá àtàná pé wọ́n náà wá jẹ gọ́vnà another one náà tún gbé délẹ̀ yìí o èyí tí Aláàfin Ọ̀yọ́ ń ṣe yìí iṣẹ́ ọwọ́ àwọn Fúlàní ni iṣẹ́ ọwọ́ àwọn Fúlàní ni olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà ọba Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá second the number 1 citizens of the Yorùbá káàfàtà tó bá fẹ́ porú pàdé yà á pe gbogbo àwọn lọ́ba ọ̀kí bàbá yẹ one ó lè máa ya gbogbo pálásì àwọn ọba yẹ káàkiri ó lè máa yà káàkiri kó ní ẹjá fi pàdé sọ́dọ̀ bàbá wa Olúbàdàn ẹjá fi pàdé sọ́dọ̀ bàbá wa Olúbàdàn kẹjọ wá ṣe àṣérò òun ò ní dá jáde síta wípé ó yá nígbà tá a dọ́dọ̀ ẹni tó ọ̀rọ̀ Sunday Igboho ó ní kì í ṣe iṣẹ́ tóun nìkan lè ṣe ó wá ń dárúkọ àwọn ọba a máa dọ́dọ̀ Aláké bàbá wa Àkárìgbò tí ìlọ́ngbà yẹn lọ́hùn a máa dọ́dọ̀ bàbá wa Àkárìgbò ẹ̀yin Ìjẹ̀bú Òde ẹ tètè fún wa l'Àkárìgbò tuntun
Ìjẹ̀bú is one of the important town. Ìlú ìṣẹ̀ǹbáyé ni tó ṣe pàtàkì nínú ìran kóòtù òjìrè. Ẹ fún wa lákàrígbò mi. Bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọba, ó dárúkọ ọba, ó dárúkọ lóńdó, ó dárúkọ lẹ́kìtì, ó dárúkọ lọ́ṣun, even ó dárúkọ ní Kogi tá a ti ṣẹ̀ṣẹ̀ kúrò yìí, ó dárúkọ ní Kwara ní ilẹ̀ Ìgbómìnà pọ́nmọ́ Oòduà ni wọ́n, ó dárúkọ l'Ógùn state, ó dárúkọ l'Ọ́yọ́, ó dárúkọ l'Ékòó pé òun máa mọ bó ṣe máa rìnrìn yẹn, kò sọ wípé òun máa dá ṣùgbọ́n afẹ́ríṣẹ́ àwọn ọmọ ogun 5 million. We want to see the issues ọmọ ogun 5 million. 5 million. 5 million. Ẹ fún wa ní 500 ní bíbáyìí, lẹ́kìtì ní bíbáyìí. Ọmọ ogun 500 ti tó lẹ́kìtì. Ọmọ ogun 500 ti tó lóńdó. Ó di mélòó? Ó di 1 million. Ọlọ́run, ayé onírọ̀ ò ní da, ikú gbígbóná lónírọ̀ máa kú. Ọmọ ogun ó di 1 million àbí? Lọ́ṣun náà fún wọn ní 500. Ó di 1.5. Owó kọ́ ni mò ń kà o. Ọ̀yọ́ nìkan máa gba 1 million. Ọ̀yọ́ máa gba Ọ̀yọ́ fẹ́, Ọ̀yọ́ tóbi. Ẹja fún Ọ̀yọ́ ní 1 million. Káfíńkò náà ní 1 million. Ó dè ló, ó di 2.5 àbí 3.5. Ó kú èlò lẹ̀, ó kú 1.5. Ẹ jẹ́ ká fún Ògùn náà ní 1 million. Kí Kakanfò fún ara ẹ̀ máa fi 500 yẹn máa fi pàrédé ara ẹ̀ kiri. A giant, a powerful America did not have 5 million soldiers. Ẹ mọ̀ pé Gani break record. Ṣó yẹ kí Gani ní ọmọ ogun 5 million kí ìyà tó máa jẹ ìran Yorùbá. Ó ti yá, ó jura wọn lọ. Iṣẹ́ tẹ̀nìyàn bá ṣe é lẹ̀ lóníkálùkù máa fi gbayì. Àyè sì wà fún Gani láti tú ọmọlúwàbí ẹ̀, ṣùgbọ́n ẹ má gbàgbé o. Yorùbá wípé kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́. Ọmọ ọkọ lọmọ ọkọ máa jẹ́. Kò sí bá a ṣe bòlò tí ò ní rùngbẹ́. Ọmọ ọkọ lọmọ ọkọ máa jẹ́. Kò sí bá a ṣe bòlò tí ò ní rùngbẹ́. Ọmọ ọkọ lọmọ ọkọ máa jẹ́. Ẹni bá ti ní ẹ̀mí ìgbéraga dẹ̀rí ni ìgbéra ṣánlẹ̀. Ìgbéraga ni ìgbéra ṣánlẹ̀. Ohun tí ó wàá mú ìtìjú wá, tí ó wàá mú àbùkù tó gbọgbọ́n jáde síta ń ṣe ni pé bí Aláàfin Ọ̀yọ́ ṣe ṣẹ́gun fún Gani yìí, kí Gani má wàá jáde síta. Wàhálà ni. Ọ̀rọ̀ ẹ̀ á wá di àtijú wọn lọ lábá lọ àìtó náà bá a bọ̀. Wọ́n darí dé, wọn ò jẹ́ nǹkan kan. Nígbà tán ò béèrè lọ́wọ́ orí, tí wọ́n wá tún wá jáde síta ọmọ ogun 5 million tí wọn ò rí kútútú. Ṣé mọ̀ pé àbùkù ni? Ọlọ́mọjà pọ̀pọ̀ ìranù pọ̀pọ̀ ìyà. Aláàfin ti ṣí ogun fún Gani o. Ká máa jó ká máa yọ̀, ẹ̀yin ọmọ Yorùbá. Fúlàní ẹ dáràn lọ́wọ́ Gani o, lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land. Aláàfin Ọ̀yọ́ ti ṣí ogun fún. Ẹ máa ríran wò. Ẹ máa ríran wò. Ara wọn ni ìyá mà wá, ara wọn you go see ìran wò. Ó ti ṣí ogun fún. Kó dẹ̀ jáde síta kárí ṣe àwọn ọmọ ogun 5 million. Ṣé ẹbí táwọn ọmọ ogun 5 million bá ti jáde síta tán ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, ikú ti ń pọ̀ ọmọ Yorùbá lẹ́wọ̀rọ̀ ò ní rí wá pa. Àìwá jáde náà nígbà tá Aláàfin Ọ̀yọ́ ti wá ṣí ogun yìí, òní ó di wàhálà. Ni mo fi ní pé àyè sì wà láti tọmọlúàbí yìí ṣe. Ẹ yé jẹ́ àparọ́ fúnra wa.
ohun tẹ́nìyàn ò tó kó lóun tó pé ohun tọ́wọ́ òun ò bá tó òun á fi gọ̀ǹgọ̀ fà á. Ẹ má gbàgbé pé ohun tá a bá fi gọ̀ǹgọ̀ fà á tá a bá ṣọ́ra ó lè fàlùyàn lórí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mò ń gba kọ́ọ̀ lọ́wọ́ láti Okunland wọ́n sì ń fẹ́ Sunday Igboho ń bẹ̀. Mo tiẹ̀ sọ fún bàbá yẹn lánàá mo ní ṣé káwa ọmọ ẹ̀ wá wọn ní rárá pé àwọn ò kọ iye tó máa ná wọn. Sunday Igboho dẹ̀ ní béèrè owó kò ní béèrè owó pé ilẹ̀ mi ìran mi kò gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ kú. Ó jura wọn lọ ó jura wọn lọ káyé parọ́ fúnra wa ó jura wọn lọ ni mo fi sọ wípé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Àwọn ayé àwọn àgbájọ wọn àná wọn ní oríkì la fi mọ ọmọ ọkọ bó tẹ̀ jẹ́ pé àwọn ọmọ àlè náà wọ́n ti wá ní mọ́dà oríkì náà. Ó jura wọn lọ. Bàbá mi bí ènìyàn bá lóun ní ọmọ ogun 5 million tí ìyá dẹ̀ ń jẹ ìran tó ní ọmọ ogun 5 million yẹn sí and you call yourself a warrior ó lè dẹ̀ ń ja ilé bàbá ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ilé bàbá ẹ̀ ṣùkùṣùkù dẹ̀ dákẹ́ dẹ̀ ń wòran. It shows that you are not a ọmọkọ̀s. You are not ọmọkọ̀s. You are not ọmọkọ̀s. Ntí Sunday Igboho tó fi jáde síta nìyẹn pé irọ́ òun ò ní gbà ohun tó bá máa gbà lá máa fún. A tún ń lọ Kogi la lọ nígbà tá a wọ Eruku. Eruku was part of Kwara State. Eruku was part of Kwara State. Àwọn ọ̀dọ́ ọbẹ̀ ya bojú ọ̀nà pé Sunday Igboho rọra bẹ́ẹ̀ tiẹ̀ ní wá sọ̀dọ̀ wa ẹ máa bá wa sọ̀rọ̀. Gbogbo yín lẹ rí fídíò ọ̀hún. Ibì kan wà ní Kàbàtán ní ibùjókòó àwọn Fúlàní ni tá a máa rìn tá a máa yan. Gbogbo yín lẹ rí fídíò. Sunday Igboho ò tí ì kúrò ní okun nígbà tí ọmọ Fúlàní ti jáde síta tó ti ń ṣe fídíò pé Sunday Igboho tó wà lọ́dọ̀ wọn yìí o kọjọ́ o torí pé àwọn ọmọ tó lè ṣe iṣẹ́ tènìyàn bá ṣe òun ni máa ń júwe èèyàn. Yes a fẹ́ mọ ẹni tó ń fẹnu wú géètì láàrin Sunday Igboho àti Ganiyu Adamu. A fẹ́ mọ janujanu láàrin Sunday Igboho àti Ganiyu Adamu. Sunday Igboho ti lọ fẹnu wú géètì ní Ìbàràpá o. Ó ti lọ fẹnu ó ti lọ janu ní Ìbàràpá. Ó fẹnu wú géètì ó janu ló lé Sálísù kúrò ní Ìgàngán. Mo ní nígbà tí Sálísù ti dé Ìgàngán bóyá Sunday Igboho sì wà bí ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì 1972 ni mo tẹ̀dó sí bíbá yìí 1972 ni mo tẹ̀lé àwọn bàbá mi tá a wá tẹ̀dó sí bíbá yìí ibẹ̀ ni mo dẹ̀ ti ń ṣe bísínẹ̀sì mi kí n ṣe màálù ẹ má gbàgbé wọ́n gbé ọmọ ọba Aṣígàngán wọ́n gbé Sẹ́ríkì ló gba 4 million kan tó rìlíìsì ọmọ ọba ìlú. Sunday Igboho lọ́bẹ̀ ó já ẹnu ó fẹnu wú géètì. Sunday Igboho lọ́bẹ̀ wí tí ó jó ṣùgbọ́n ó ṣí Sẹ́ríkì gàngán ó ṣí nídìí. Ẹni kí Gani náà wá fẹnu wú géètì ní Ondo ní state capital Àkúrẹ́ ní state tó ń claim pé ibẹ̀ ló ń ti wá kó tẹ̀ méèkì rẹ́kọ̀dù kan tí àwọn Fúlàní yóò mọ̀ fi bẹ̀rù ẹ̀. Ṣebí àgbájọwọ́ la fi ń sọ̀yà àgbà àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí kó náà tẹ̀ wá sí àwọn kìnìyẹn pọ̀ ní Àkúrẹ́ náà wọ́n ṣe ló dàbí pé wọ́n rán wọn sí Àkúrẹ́. Gbogbo àwọn ìgbèríko tó wà lákùrẹ́ wọ́n bò wọ́n ni kó náà wá fi ẹnu wú géètì bí òde fẹnu wú géètì kó wá lo agbára híyà erinla kàtàbú kó má bọ̀ bẹ́ẹ̀.
kó máa bọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe é. Ẹ̀yin ìyá mi tẹ̀ ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì ẹ máa sẹ́ẹ̀dì ẹ̀ ní Yorùbá ẹ máa pé yín gbé èbó. Kó náà wá ja ẹnu ní Àkúrẹ́, ní Àkókó, ní Ìkàrẹ́ kan ní àwọn ọmọ ogun Gani 5 million wọ́n ń dá bí ẹdun wọ́n ń rọ̀ bí òwe lọ́jọ́ kan tẹ́ jáde síta 72,000 Fúlàní náà pa.